me of my street pictures, with beautiful features. Hey, Agboolewa, oh, Agboolewa, hey, Agboolewa. Where una dey go? Where you send us? Why they look us now? Resemble masquerade. No, resemble masquerade. Ọlọ́run ẹjọ́ eégún Òṣogbo. So you don't want to do it. But wetin happen? Una dey do rag day abi una get malaria? Abi na that one wey dey catch for person for body? The one we catch you last week. Abi? Not only rag day. Na color day wey come join gin day. Ṣé ìwọ tí ẹ o jégún Òṣogbo? Ìwọ jégún Ìbàdàn. O ṣe. Mo kò na pé mo bí wọ ṣeré. Mo bí wọ ṣeré. Ọ̀bọ dúdú. Ọ̀bọ dúdú. Ẹ tètè sọ nǹkan tó ṣe yín ká ẹ tètè máa ń wógùn sí. Kí ló ń ṣe? Ẹ sọ nǹkan tó ṣe yín. You don't wait till Kopashas. I no get your time. Bílẹ̀. If I come back, I go come give you your change. What's that? Perceive O gbé sọ́ọ̀sì lórí pam. Perceive one shake body. More they go. See them. See two of them. They be like rape. Maggie man. Baba landlord. Eka lesson. Yes, Yes. Yes. Ṣàlàáfíà. Ó lọ ajá lẹ́nu fẹ́ mú mi bá. Yẹ kí n mọ̀ pé gẹ́gẹ́ bí ìyàwó ilé, mo ti ṣiṣẹ́ nínú ilé látàárọ̀. Ìgbà tí mo wá rí pé ilẹ̀ ti ṣú pé. Ẹyẹ ìyàwó ilé kan wà pa. Kí ni? Wọ́n ní kátìkátì tẹ̀ ń bá mi pàfọ́ mi. Irọ́ mo ní ìpàkúyọ̀ ní ìpàkọ́ mi. Mo ń sọ fún ẹ pé àwọn ìyàwó ilé wọ́n ti máa ń ti fún wọn ní ohun tí yẹn. Ọmọ dáadáa ní ọkọ ẹ̀kọ́. Mo wà. Wà ní. Rárá. Kò sí ilé. Bára. Ó lọ bára. Tó kọ ẹ bá lọ bára lẹ́yìn. Ó yẹ kí èèyàn ní èèyàn tí wọ́n máa tọ́jú ẹ̀. Mo ti wò pé ọmọ ọmọ yẹn káàkiri èmi àti ẹ bá káàkiri ẹ máa ṣe wáyé. Sọ pé mo ní gbogbo ilé. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Ká wà báyìí. Ọ̀rọ̀ yóò yé mi bàbá náà. Àní ká. Ẹ fi mi sílẹ̀ dáre, fún kátikátí wo nìyẹn? Bàbá náà, so àgbàyàlẹ̀ yín máa bí. Wo ò jẹ́ ẹ̀gbọ́n tí mo gbọ́ fi. Wo ò gbọ́ fi. O ò gbọ́ fi rárá. O ò mọ tó lọ táwọn sórí ẹ̀yẹ. Èmi máa tọ́jú ẹ̀. Mo ṣe rí pẹ́ sí. Mo ti rí bí ẹ̀jẹ̀ yín ti ṣe kí ni ó ti tutù ẹ̀ ní microwave. Aláàlọ́ tó ẹ̀yin lè máa sọ fún mi pé kémi àti yín kájọ máa ní ìfẹ́ kọ̀ọ̀kan àbí? Àbí nǹkan tẹ̀ ń sọ fún nìyẹn. Wáò. Kì í ṣe irú yẹn náà. Tó mọ̀ bí ọba bí ọgbọ́n kò tí ẹ ń ṣe pé nǹkan tó ṣe kí ná kò tí nǹkan tó ṣùgbọ́n nígbà mo dẹ̀ sọ fún ẹ tó bá dẹ̀ ti ṣe kò sí wàhálà ń bẹ. Ẹ gbé ọmọ yín. Èmi wá máa fẹ́ ẹ̀. Ó kàn ní sọ fún ẹ. Ẹ̀yin àgbà yàrá dáradára. Ẹ bá sí bá wọn dá tenant ṣe. Ẹ má bẹ̀ mí, ẹ má bá mi ṣọ́ àìrú ẹ̀ wò. Èmi máa yà. Má jẹ́ kí ṣì dì gbọ́ mo kàn tọ́. Gbogbo nínú wa gbogbo tẹ́lẹ̀ àti ìpàtà gbogbo pátá ni màá sọ fún. Ẹ̀yin àgbà yàrá dáradára òṣì. Ẹ kò ṣe é kó. Ètò mò ń tọ́ òye ẹ. Ẹ kò ṣì kó kẹ́kẹ́ wájú mi jọ. Ẹ̀yin àgbà yàrá dáradára. Mi nílò yẹ kí n sún ní bàbá yẹn. Ọmọlú. So ẹ sì ní látàrọ. Èmi ẹ̀ sí ilé ẹ̀kọ́ ti gún jáde látàtí báyìí. Mo sọ náà tó ló bá dúró yín ṣe pọ̀ tó mi ìrìn ké jáde. Kí ló fà á níbo? Action film ni. Kí lè dé? Action film láàrin ìyàwó sójà pẹ̀lú bàbá láńgọ̀. Maggie àti bàbá láńgọ̀. Ẹ wò ìjà yìí pọ̀. Kí ló ṣe wọ́n? Bí Maggie ṣe gbájú láńgọ̀ tó yẹ káàyè. Maggie ló kẹ́rù ọkọ ẹ̀ síta báyìí. Nǹkan tí láńgọ̀ náà ṣe ló fi jẹ́ ìbàdàn. Ṣé ní láńgọ̀ ló fi tẹ̀jì? Láńgọ̀ tó tẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà Maggie tẹ́ òkùn díẹ̀ káàtó kò gbọ́dọ̀ gbá landlord létí kí a mọ̀ pé lábẹ́ òfin landlord àti tenant kò tí bí onílé bá kẹ bí tenant bá kẹ landlord tenant ní òkú jáde bí landlord bá kẹ tenant náà ní òkú jáde ní ìsín tí jọjà ò tí ì rí ibòmíì wọ́n sì lé wọn ní báràkì tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ní ìsín
ó túmọ̀ sí pé tí landlord bá tún tẹ ìyàmúró náà the same thing náà ni. àwa ti wà ń bá yìí pẹ́ landlord náà kì í dẹ́rù ẹ̀ wò bẹ́ẹ̀ kàn jẹ́ dẹ́rù nǹkan tó bẹ́ẹ̀ wò kò tí ẹ̀ jẹ́ tẹ̀ ìyàmúró tọ́rọ̀ mọ̀ pé má gùn bẹ́ẹ̀ nì. landlord níbẹ̀ ló má ló ẹ̀ wo kò dá nǹkan tí ò dá kò dá ló jẹ kò sí nǹkan méjì tá a máa ṣe sí it's not good. ṣe máa mú ìyàwó yìí tẹ máa tẹ tó bá yẹ pé sójà ká mọ́ bẹ́ẹ̀ ó yẹ kó gàn ẹ̀ dáhùn. yọ máa gàn ẹ̀ dáhùn ni tó bá ti ṣe nǹkan tí ò dá kó gàn ẹ̀ dáhùn kó sọ dá sórí kejì. lóyìn bàbá landlord. yes tí n bá gbé girlfriend ní wọ́n ibẹ̀ tí landlord yìí tó bá wò lẹ́ẹ̀mejì àbí tó bá wò lẹ́ẹ̀mẹ́ta ẹ mọ̀ pé àwa civilized àwa kàwé dáadáa. ọjọ́ má ṣe dáadáa tí ọmọ kò tí ì rí lé mi ọmọ tó wọlé sọ níta nìsín ni ẹni ọba gbìyànjú tó bá kọ́lé tó bá jẹ́ landlord èyàn gbọ́dọ̀ fi ọwọ́ landlord èyàn gbọ́dọ̀ fi wọ́ o tẹ́lẹ̀ pé kò tí ì sílẹ̀ mí ìta ọ̀dà ọ̀dà nìsín lọ lè kí wọ́n lé jọ nìsín. bàbá ẹ wò ó tí má ti sáàfù tán máa bẹ̀rẹ̀ iṣẹ́ gidi máa wá ní gidi ilé ìmú mánìjẹ nìyà kí ló wà nílé yìí. ó sì ní sùúrù nígbà tó fi nílé gidi. kí ló wà nílé yìí rẹ̀ yín tẹ wà nígbà ìgbà wọn bá yín mánìjì délé ìkànnì ọ̀rẹ́ kí kánígbò ṣe àwọn ọ̀pọ̀ kékeré kan bẹ́ẹ̀ bọ̀ ní tó já àtàkùn. ẹ wo mo fẹ́ sáré rí ọ̀rẹ́ mi kan nísàlẹ̀. kòkòrò má pẹ́ ṣùgbọ́n èyí máa gí tó. ẹ bá landlord sọ̀rọ̀ irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn kò dáa pẹ̀lú obìnrin méjì tán nílé tó fáìn bẹ́ẹ̀ yẹn. yóò máa tó pé ọkọ òun jẹ́ sójà yóò máa hùwà tí ọ̀pá landlord tó fi wà lábẹ́ òfin landlord àti àwọn ayálégbé tó bá gbé dé kóòtù ní. Agbolewa, 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 agbolewa. Egun, kí ló ṣe? Ìfẹ́ bí èjì òwúrọ̀ tábà àwọn ayé kan kò rè dààmú o. Ìfẹ́ tó tòrò wínrín tábà àwọn ayé kan kò rè bàjẹ́. Olólùfẹ́ fẹ́ràn mi ra ìṣẹ́ tán. Egun, kí la rí gbọ́ kí ló ṣẹlẹ̀? Ìwọ gangan láàrin mo fẹ́. Pẹ̀lẹ́, kí ló ṣẹlẹ̀ gan? Sọ ohun tó ń lò nǹkan tó fẹ́ sọ gan ni kí ló ṣẹlẹ̀? Àtìgbà tó o ti wà ní irun ọgbà yìí lọ́kàn mi ti ń fà sí ẹ. Ṣé ẹ mọ̀ gbà tí ènìyàn tó bá ń jẹ bọ́kàn níṣà tó ń gbèwé dúlé lórí irú aláṣepọ̀ tó tún gbére bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ti ń ṣe kíni ló ń fà sí mi ìwọ ni mo fẹ́ fẹ́ ìwọ gangan ni ọkàn mi yàn. Ẹ̀gbọ́n fẹ́fẹ́ mi. Mo fẹ́ fẹ́ rin ìdójú ọ̀rọ̀ mi. Kò sí wàhálà. Jọ ọ̀gá ẹ̀ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ló lọ sọ fún tó fi ń kọ́ṣẹ́. Owó tí ọ̀gá mi gbà ní ọwọ́ mi ẹgbẹ̀rún ọ̀rọ̀ mẹ́tàlá ni ọ̀gá ó gbà ní ọwọ́ mi tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ tí mò ń kọ́ iṣẹ́ bàbà tí mo fi ń gbé orí. Mo fi gbé orí máa fi gbé orí wọn lé ilé ìgbà mi. Kò sí wàhálà. Ṣorí yé ewu tó sọ fọ́ọ̀gà ẹ̀yìn wá lọ wá times two ẹ̀ wá lọ mú wa. Wọ́n bá ti mú àwọn afẹ́ ṣé ká fẹ́ra wa. Torí tó bá ti jẹ́ pé ó ṣàlọ́ mú owó yẹn wá. ẹ tún tó bá ti jẹ́ pé times two owó tí mo gbé fún ọ̀gá mi ni ìyẹn ló kéré jù ní irun ayé. Mo gbọ́dọ̀ gbẹ́run sí ogún rèé wọ́n gbé ẹ̀rùn sí. Ó ṣùn àgbà mi kẹ̀ ebi mà ti yà wò. Kí ló ṣe ẹ gangan kí ló ṣe ẹ? Ṣé wọ́n múlẹ̀ ṣo ti lò bọ́lá ọ̀sán kò ti lò kí ló ṣe ẹ? Ọ̀rọ̀ ìfẹ́ màá ní agbára o. Ọ̀fẹ́ yẹn ló máa pa ẹ̀. Kó takọ̀ tí n bá fi orí gbákejì náà yẹn ò ní kí n má fi. Ènìyàn tó bá ní ayé ní irun ìfẹ́ kó ti sùúrù o. Òfẹ́ náà ọkùnrin mo gbọ́dọ̀ gbẹ́run sí i. Ìjó tó wà lọ́wọ́ mi màá fi dá góòlù ẹ̀rù ìdójú ọ̀rọ̀ ni. Ìyá Mọ́rọ́. Èmi nu bàbá mi. Ẹ kú jẹ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́. A ṣé òsì àmàrí ẹ̀. Mo wá bèrè ní o. Bóyá òótọ́ àbí rán. Kí ló ṣe? Bálánà, ṣé lóòótọ́ ni? Torí tí n bá rí tàbí tí wọ́n bá sọ sí mi kí ẹ sì mọ̀ mí dáadáa. Mo mọ bọ́n ṣe ń bá wọn sọ, màá gbèjà yíwájú wàá gbè lẹ́yìn. Ṣé lóòótọ́ ẹ̀yin gan ẹ̀ ń fọwọ́ ń pa magí lára tìdítìdí ni o. Ṣé lóòótọ́ lẹ̀ ń fọwọ́ pa lára? Ẹ̀ ń fọwọ́ pa lára. Magí wá fọ yín létí. Òun náà mo ní kí n lọ bẹ́ẹ̀ wọ́n fọ yín létí báyìí. Kọ́pà ò lè gbọ́. Kọ́pà. Sẹ́rí, ọkọ mi, Àmọ̀ró, òun náà bọ́ sí sí létí. Ó wà ńbẹ̀. Ó ń bẹ ńbẹ̀. Màá lọ bí wọ́n léèrè. Máa bí wọ́n léèrè. Ìran yín sẹ́ o. Ṣé lóòótọ́ ni tí mo wá wájú nù? Torí ẹ mọ̀ mí,
màá jà fún yín tí gbogbo ayé ni ó gbọ́ ọ̀rùn bá ṣàìsí. wọ́n jẹ́ ń bá sọ̀rọ̀ pé ọkọ rẹ̀ ń kọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àfi bá kọ̀ọ̀kan létí. ṣé ẹ gbọ́ dílà lọ́dún nínú. ó fọ́lá lọ́dún létí gbòòsà. kí ló rò bí mo lè ṣe ń lu nǹkan bẹ́ẹ̀ yẹn. bàálà lọ bẹ́ẹ̀ bá cross sí o èmi gan fọ́ létí ju ìgbà wọn ìsìn nírò lẹ́ẹ̀mejì náà yọ. La fẹ́ fi táyé lọ́rùn. Èyí tẹ́ ń gbé wíwá sáà ìdá o. Àmọ̀ yín o, àmọ̀ yín o, àmọ̀ yín ya tó yín mọ́ o. Èyí tẹ́ ń gbé wíwá sáà ìdá gbogbo yín lẹ̀ ó fara gbẹ̀gbà. Ẹgbà gidi lẹ máa jẹ. Lágbo ilé wa yìí ó máa lé mọ́ yín o. Ẹjọ́ ọ̀tẹ̀ ní kí sí lóríṣiríṣi tójú ò tiẹ̀ tì ní ojú ò tì ó yẹ kójú máa tì yín o ojú bá dẹ̀ tì yín títí ká ẹ gbé ojú yín ká fi gbági ẹ máa gbọ́ bí ṣe ń sọ yẹn o bí òjò sọ o àmọ́ gbogbo ọ̀tẹ̀ gbogbo rìkíṣí èyí tẹ́ ẹ bá ń dè báyìí a máa tú sọ́wọ́ wa báyìí. Ṣé ẹ̀yin lẹ bá mi kọ́lé mi? Ẹ̀yin lẹ bá ń kọ́lé mi? Ẹ bá sọ̀rọ̀ ayé ní bá ń kọ́lé mbà yẹn. Nọ́ọ̀sẹ̀nsì. Àpọ́njẹ̀bẹ̀ láti ṣe àgbègbó. Etí máa fojú rí àgbò. Àjọ inú. Oh, if you want to fire me, make us stay. I will run, and I will never run for you, go anywhere. I think ìjọba fún wa ní owó. Kí yàn change bàtà ti gbó. No, government get us some. Òwe. Mo kí yín sẹ́ẹ̀fẹ̀ dá lóhùn. Ìyá Mọ́rọ́, mo bísí pẹ̀lú àwọn bàtà mi because mo ní ojú ogun tí mo ń lọ. Wọ́n láwọn bàdó ti wà ní kúrò gbígbẹ́ lọ fèsì wọn sómi ráyè. Sójà, mo nífẹ̀ẹ́ rẹ ni o. Abeg, woman don't disturb me. Tọ́lá mi tí wọ́n tọ̀. Sorry, so nkí tí mo fẹ́ sọ fún ọ, ìgbó ìgbòho ṣe ń wí o. Sọ bí mo rí ìyàwó rẹ. My wife. Magic. Ìyàwó rẹ. Tó bá ti sí ní báyìí. Yàmòrò. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ìwé, Yàmòrò. Jábọ̀. Torí lè kí fún ìyàwó mi ṣeré. Torí èmi. Wọ́n bá ti jọba nínú. Ìyàwó mi náà wọ́n bá ti jọba. Wọ́n lè tọ́ ọ̀pọ̀ jọba ẹ̀yà. Yàmòrò. Don't give me wrong information. Nítorí mi ò wọ́n ẹni sẹ́tò jẹ́. Wọ́n tí bá fi ṣe fáyé. Wọ́n jẹ́ kí ìrọ̀rùn wà. Tí mi bá rí ìwé sọ náà, tí bá ti rí ìwé sọ, àyíṣẹ́ ìpàdánù. Ó ṣe ṣù.
lọ́wọ́. Lọ́yà pé bóyá tí mo sọ, kò sí lọ́wọ́ tí mo sọ pọ̀ kúrò. Wọ́n ti ní pẹ́ lọ́wọ́ kan pa ẹ̀ sí. Agbolewa, agbolewa, oh, agbolewa, agbolewa. Maggie. Kí ló ṣẹlẹ̀? Baby, call my name to come. Lọ pé ìjókòó yìí pẹ̀lú gbogbo Mr. Aisha ni. Omi bẹ láwọn olóògbé ẹ̀ jẹ́ Ọlọ́run tí ó sọ fún mi. Ṣé kò yẹ kí wọ́n ṣe sọ́kọ̀ Ìsọ̀rọ̀ sí ẹ̀ kó máa ń dà mí lọ́rùn. Seriously? Ṣé irú ẹ̀ oh my God ó máa ń dà mí lọ́rùn. Wà ló fẹ́ sọ̀rọ̀ kan fún mi. I'm sorry that game tí wọ́n play talking Angela. Oh my God. Wọ́n ti fẹ́ gba ọmọ ògbé. Bàbá wà ní ọ̀dọ́. Last time láti ń fẹ́ lọ kan rẹ̀. Kò fọ́ ní ìràyà. Last time láti ń fẹ́ lọ kan rẹ̀. Kò fọ́ ní ìràyà. Ṣùgbọ́n bí bàbá láwọn ẹ̀ tó máa fọwọ́ máa jẹ́ ní lára rẹ̀. Bàbá láwọn ìwọ̀n tó fi máa fọwọ́ jẹ lára. Wọ́n náà fọwọ́ jẹ lára padà. Ìyàwó ẹ̀. Mo sọ fún pé kí n fọwọ́ jẹ bàbá láwọn lára padà. Okay. Ọ̀rọ̀ yìí tí mo fẹ́ yé ìwọ́n wa fọwọ́ jẹ lára mi ti bá wà. Yes, now. That would carry. Bàbá náà ṣé kí bàbá náà lọ ní ọkùnrin láìka àwọn tí ọtí onígbò wọ́n láìka àwọn àbúrò bí ó ti mọ tí ọtí pàǹgbà ẹ̀ so ó dẹ̀ kó lè pa àsọtọ̀ lẹ́nu ẹ̀rọ àwọn àfọ́sí. You're trying to tell me now, maybe I'm not parọ́ bàbá lára. Mi ìlú òparọ́ mo mí pé àbá náà ti mọ tí bí èèyàn lẹ́kọ̀ọ́ máa misbehave because wọn ní rí ìyàwó èmi Sergeant Magand kó wá ní ojú wọn ràn ọ̀dọ̀ àwọn fẹ́lẹ́ fọwọ́ para àwọn aráàlú nílé sí rẹ̀. Bàbá lọ́nà ọ̀dọ̀ ìṣó. Ó dàbọ̀ kò mọ́ sí rárá. Ṣé dájú èmi náà mo fẹ́ lọ pọn mi ni? Bí tí mo ti ń pọn mi bẹ̀rẹ̀ náà báyìí ti wá bá mi nà. Nígbà tí wọ́n fọwọ́ pa ẹ̀ lára kí ni wọ́n ṣe? Trust me now. Abẹ́rẹ́ sójà kọ̀ọ̀kan mi gbà ó ti wà lára mi. Báwo mọ̀ tí mo ṣe fún bàbá rẹ̀? Oh God! Tí bàbá yẹn fọ́ tí mi lọ́wọ́. Yeah! Àṣìyàwó sójà kì í ṣe ìdájọ́ lọ́wọ́ ara tèmi. Mike, àní náà wọn lẹ́ka máa sọ ẹ lóòótọ́ báyìí ní sáàpù fọ létí torí pé ó fọ ọkọ̀ property ṣòkè but at the same time wàá kọ̀ sọ fíìmù ṣó ní àwọn bloody civilians tó wá ti rú ìgbẹ́ yẹn wàá kọ̀ sọ fíìmù àkọ́ kí bàbá yẹn wọlé pé bàbá ẹ̀kọ́ gbòògbé lọ fọ time fún mi ó ti dọ̀tí tọ́pọ̀ bàbá fọ̀tọ́ ní òkè bàbá ó yára ní máa gbá kọ́ńtà gbogbo àdúgbò so àwọn ẹni bọ̀gbọ́n báyìí ti ní ìpìlẹ̀ ọwọ́ ìjọba ti tẹ̀ nìyẹn so ọjọ́ mi máa ṣe rẹ̀ ọkọ̀ sọ fún mi ṣe ti gbọ́. Bàbá yẹn dá mú bí mi rẹ̀ wọ́n lè ṣe é sọ have to take that action. Olùwà yẹn kí ló bí ẹlẹ́yìn mọ́ ọwọ́ bàbá yẹn bloody serious. Agbolewa, agbolewa, oh, agbolewa, agbolewa. Sójà. Sójà ma. Kọ̀ọ̀bà, aṣọ. Kọ̀ọ̀bà, aṣọ. Oh, come out. Two of you come in. I have something I want to ask you. Yes, I have. Ṣé o rí nǹkan tí fẹ́ béèrè pé kẹ́ máa fún mi? Torí ó ṣeé ṣe kẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ àbí kẹ́ jọ plan. Mo gbọ́ kọ̀ọ̀kan. Wọ́n ní bàbá láńlọ́ọ̀dù. Ó fọwọ́ pa ìyàwó mi lára. Wọ́n ní kódà àwọn bù ní gbogbo ibi tí mi kì í bù dé.
wọ́n ní kódà wọ́n jọ ń ṣe àwọn eré kan àwọn eré tó lágbára wọ́n á ní irọ́ ni ìrẹ́lẹ́ màmá pa ni. Sójà ó ní àwọn kan tẹ́ pé they are just unbelievable. So baba landlord pẹ̀lú ìyàwó yín yẹn. Stop it. Bàbá yìí ní àwọn beautiful ladies fine 2 ladies nínú ilé ẹ̀ tó máa kún bẹ́ẹ̀ máa wá lò láti tẹ̀lé ìyàwó yìí. Don't talk like that, stop up. I know where you're talking, I really don't get sense. Jimmy, I go get sense. Thank you for this attention. If na me, the soldier, when I go down na military school, go school, come back. Why you go see that Baba landlord wey get 2 beautiful wives? You gonna say Baba landlord na your own wife, that your no be that your Maggie dey talk. I mean, you don't get another Maggie, no be the same Maggie. That Maggie dey dash me for free, I no fit take am. Not to not talk about. Shut up! Don't give yourself hypertension. Shut up! Don't talk like that. Maggie is a very fine girl. I like Maggie well. I love her very well. If I do my findings, if 2 of you know for this thing this share for this house, oh my God, I don't go kill you, I go trouble you. After the trouble, I will kill you. See, you know wetin better for you. All this you know pay you. The thing be say we go say make we help you. You know say we dey civilized and we know how to do findings well. We go help you, we go do findings for you. Now you I blame. Why you go say you go help am find you be investigator? He pay you to he employ as investigator. See, you are threatening our lives, Shey. We are not ordinary citizens, no. We are not like bloody civilians and like every other person here. No. We are youth corpers. We are serving this country just as you are, probably in different capacity. If we report you that you are threatening our lives, under the military code, if you threaten us, no, try to understand what means quote me. I don't talk like that though. Yeah, so help me do findings. I don't threaten you now. Me too, I know that I come out. You don't love anywhere. You threaten you for my help me do findings. Help me do findings. So permission to fall out. No, they do that one. You get permission to fall out. Oh, how far? You are very stupid. You will do permission to fall. I will say permission to get out. No worry now, you go do your own investigation yourself. Yes, now. You will find with the permission. Go. Now you talk now. I'll see you. Now you talk. I will tell you something you carry torchlights. Go do your findings. No, Yawa, but try and do our hey, Maggie, you won't kill me, oh. Maggie, Lord is civilian. Amen.